Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wa, bàbá wa, òun Ọlọ́run agbẹ́yìnga fún ojú rere àti àánú ńlá láti àrígbà. Àrí ọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù oore ọ̀fẹ́, ẹni ọjọ́ oore ọ̀fẹ́ nínú oṣù oore ọ̀fẹ́. Gbogbo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Nítorí náà a gbàdúrà àwọn oore ọ̀fẹ́ onílọ́po méjì Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa, fún ilé wa, fún ẹbí wa àti fún ìdílé wa. Kí oore ọ̀fẹ́ yín kí ó máa di púpọ̀ sí ní ìlọ́po nínú ayé wa lórúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ò ká má ṣe jẹ́ olùgbọ́ lásán, ṣùgbọ́n ká jẹ́ olùgbọ́ àti olùṣe. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ń ṣe tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìmọ́lẹ̀ kámẹ́rà ìṣe apá kejì. Àmú àkọ́sórí wa nínú ìwé Sámúẹ́lì kìíní orí kàndógún ẹsẹ̀ ìkejìléníogún. Ṣùgbọ́n Sámúẹ́lì dáhùn pé Olúwa ní inú dídùn nínú ọrẹ sísun àti ẹbọ ju kí a máa gba ohùn Olúwa gbọ́. Ìgbọ́ràn sì sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Sámúẹ́lì kìíní bákan náà orí ìkàndógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. A ó ṣe pépèpé nítorí àkókò wa. Ẹsẹ̀ ìkíní sọ wípé Sámúẹ́lì sì wí fún Sọ́ọ̀lù pé Olúwa rán ọ láti fi àmì òróró yàn ọ́ ní ọba lórí àwọn ènìyàn lórí Ísírẹ́lì. Nítorí nísinsìnyí ìwọ fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Lọ nísinsìnyí o. Ìkẹta, lọ nísinsìnyí kí o sì kọlu Amálẹ́kì, kí o sì pa gbogbo nǹkan tó wà, kí o sì pa wọ́n ní àparun. Má ṣe dá wọn sí, ṣùgbọ́n pa àwọn ọkùnrin àti àwọn obìnrin, ọmọ kékeré àti àwọn tí ó wà ní ẹnu ọmú, màálù àti àgùntàn, ìbákasí àti kẹ́tẹ́kẹ́tẹ́. Ìkarùn-ún, Sọ́ọ̀lù sì wá sí ìlú ńlá kan àti ti àwọn ará Amálẹ́kì, ó sì dé wọn ní àfonífojì kan. Sọ́ọ̀lù sì wí fún àwọn ará Kẹ́rìtì pé ẹ lọ, ẹ yẹra kúrò láàrin àwọn ará Amálẹ́kì o, kí èmi kí ó má bàa pa yín run pẹ̀lú wọn, nítorí ẹ̀yin yóò ṣe oore fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà tí wọ́n ń gòkè tí Íjíbítì wá, àwọn Kẹ́rìtì yẹra kúrò láàrin Amálẹ́kì. Ṣùgbọ́n Sọ́ọ̀lù àti àwọn ènìyàn náà dá Ágágì sí. Ìkẹsàn-án, ṣùgbọ́n Sọ́ọ̀lù àti àwọn ènìyàn rẹ̀ dá Ágágì sí àti èyí tí ó dára jùlọ nínú àgùntàn àti nínú màálù àti ohun èyí tí ó dára tó bẹ́ẹ̀ nínú wọn, àti ọ̀dọ́ àgùntàn àbọ́pa àti gbogbo nǹkan tí ó dára. Wọ́n sì fẹ́ pa wọ́n, wọn kò sì pa wọ́n run. Ṣùgbọ́n gbogbo nǹkan tí kò dára tí kò ní láárí ni wọ́n parun pátápátá o. Nígbà tí Sámúẹ́lì sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ìkejìlá láti pàdé Sọ́ọ̀lù, wọ́n sì sọ fún Sámúẹ́lì pé Sọ́ọ̀lù ti wá sí Kámẹ́lì Ósàwò, ó ń kọ́ ibì kan fún ara rẹ̀, tí ó sì kọjá níwájú rẹ̀, ó sì sọ̀kalẹ̀ lọ sí Gígálì. Sámúẹ́lì sì wí pé ǹjẹ́ èwo ni igbe àgùntàn tí èmi ń gbọ́ ní etí mi àti igbe màálù tí èmi ń gbọ́? Sámúẹ́lì sì wí fún pé èyí tí wọ́n mú ti Amálẹ́kì wá ni, tí àwọn ènìyàn dá sí nínú àwọn àgùntàn tòun ti màálù tí ó dára jùlọ láti fi rúbọ sí Ọlọ́run Olúwa Ọlọ́run rẹ. Ó sì pa èyí tí ó kù, ó sì parun. Sámúẹ́lì sì wí fún Sọ́ọ̀lù pé dúró, èmi sọ èyí tí Olúwa sọ fún mi ní alẹ́ yìí o. Òun sì wí fún un pé máa wí o. Sámúẹ́lì wí pé ìwọ kò wá kéré lójú ara rẹ, nígbà tí a fi ọ́ ṣe olórí ẹ̀yà Ísírẹ́lì, tí Olúwa fi àmì òróró sọ ọ́ di ọba. Ogún, Sọ́ọ̀lù sì wí fún Sámúẹ́lì pé nítòótọ́ èmi gba ohùn Ọlọ́run gbọ́ o. Èmi lọ ti ọ̀nà tí Olúwa rán mi. Èmi sì mú Ágágì ọba Amálẹ́kì wá. Èmi sì ti pa àwọn ará Amálẹ́kì run. Orí kejìléníogún. Sámúẹ́lì sì wí pé Olúwa á ní inú dídùn sí ọrẹ sísun àti ẹbọ, bí kò ṣe pé kí o gba ohùn Olúwa gbọ́,
kíyèsí ìgbọràn sàn ju ẹbọ rírú lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Sọ́ọ̀lù sì wí fún Sámúẹ́lì pé, èmi ti ṣẹ̀ o, nítorí tí èmi ti ré òfin Ọlọ́run kọjá àti ọ̀rọ̀ rẹ̀, nítorí èmi bẹ̀rù àwọn ènìyàn, èmi sì gba ohùn wọn gbọ́. Orí ìkẹrìndínlọ́gbọ̀n. Sámúẹ́lì sì wí fún Sọ́ọ̀lù pé, èmi kì yóò tún yí padà pẹ̀lú rẹ mọ́, nítòótọ́ ìwọ sì kọ ọ̀rọ̀ Ọlọ́run, Olúwa sì ti kọ ìwọ láti máa jẹ ọba lórí Ísírẹ́lì. Bí Sámúẹ́lì sì ti yí padà láti lọ, ó sì di ẹ̀wù ìlékè rẹ̀ mú, ó sì fàya mọ́ ọ lọ́wọ́. Sámúẹ́lì sì wí fún un pé, Olúwa fa ìjọba Ísírẹ́lì ya kúrò lọ́wọ́ rẹ lónìí, ó sì fi fún aládùúgbò rẹ kan tí ó sàn jù ọ́ lọ. Wáyé ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ Ajé. Lánàá mo mẹ́nu bà ìṣe pàtàkì gbígbọ́ràn sí àṣẹ Ọlọ́run ní gbogbo ìgbà, nítorí ohun tí ó ṣe àkọsílẹ̀ ìtàn ayé rẹ òun ni ó ṣe o, kì í ṣe pé ó kàn kọ ìwé àkọsílẹ̀ ìtàn náà nìkan o, òun ni olùdarí àgbà àti olùpèsè fún eré àkọsílẹ̀ náà fúnra rẹ̀. Ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 11 sọ pé, ìgbìmọ̀ Olúwa dúró títí ayérayé o, àní ìrò inú rẹ̀ láti ìran dé ìran ni. Ohun tí Ọlọ́run kọ sínú ìwé àkọsílẹ̀ rẹ̀ ni àwa ń ṣe jáde. Kò tọ́ fún àwọn òṣèré láti máa ṣe ohun tí wọ́n fẹ́ lórí ìtàgé. Ohunkóhun tí òǹkọ̀wé eré bá kọ ni wọ́n gbọ́dọ̀ ṣe jáde. Bí àwọn òṣèré kan bá sorí kunkun, ohun tí aládarí ní láti ṣe ni fífi ẹlòmíràn rọ́pò wọn. Ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ wà nínú RCCG ìjọ Ìràpadà tí wọ́n ní ipá láti kó nínú ètò Ọlọ́run, ṣùgbọ́n wọ́n fi ṣọ́ọ̀ṣì sílẹ̀ tàbí wọ́n pinnu láti ṣàìgbọràn sí Ọlọ́run nítorí pé èrò Ọlọ́run gbọ́dọ̀ di mímúṣẹ. Ó kàn fi ẹlòmíràn náà rọ́pò wọn ni, wọ́n sì pàdánù ohun tí ó ní ìpamọ́ fún wọn. Ọlọ́run kò lè wà láì ní àwọn àṣàyàn. Ní kété tí ó bá pe ẹnìkan láti ṣe ohun kan tí ẹni náà bá ṣe àìgbọràn, ó máa ń pèsè ẹlòmíràn láti gba ipò náà. Àpẹẹrẹ rẹ̀ ni ọba Sọ́ọ̀lù. Ní kété tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe àìgbọràn sí àwọn àṣẹ Ọlọ́run, ó rán Sámúẹ́lì láti fi òróró yan Dáfídì gẹ́gẹ́ bí ọba ní ipò rẹ̀. Ìwé Sámúẹ́lì kìíní orí 16 ẹsẹ̀ 1. Nígbà tí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n bá ń ṣe eré lórí pápá, tí ọ̀kan nínú wọn bá ṣìwàwù tàbí tí kò kájú òṣùwọ̀n tó gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ti fẹ́, wọ́n lè fi ẹlòmíràn rọ́pò rẹ̀ ní kíákíá. Àìgbọràn máa ń mú kí a fi ẹlòmíràn rọ́pò àwọn ènìyàn. Nínú Bíbélì kíkà wa tòní, Ọlọ́run fún Sọ́ọ̀lù ní iṣẹ́ pàtàkì kan, ó sì sọ fún pàtó bí kò ṣe ṣe, àmọ́ ṣá ó ṣe àìgbọràn sí Ọlọ́run o, ó sì pinnu láti ṣe ohun tí ó fẹ́. Àìgbọràn rẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, ó sì gba ìṣípòpadà, ẹlòmíràn sì gba ìfirọ́pò nítorí àìgbọràn rẹ̀ sí ìtọ́sọ́nà ọ̀run. Nítorí àìgbọràn sí ìtọ́sọ́nà ọ̀run ni Élì, bó ti jẹ́ wípé Ọlọ́run ti fún ìran bàbá rẹ̀ Fíníásì ní májẹ̀mú jíjẹ́ wòlíì títí láéláé. Nínú ìwé Númérì orí 25 ẹsẹ̀ 11 dé 13, ó yí padà nígbà tí Élì bẹ̀rẹ̀ sí ṣe ohun tó fẹ́ yàtọ̀ sí àkọsílẹ̀ fún eré orí ìtàgé ni. Inú ìwé Sámúẹ́lì kìíní orí 2 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 40. Nígbà tí ó ṣe, Sámúẹ́lì ọmọ ẹ̀kọ́ṣẹ́ rẹ̀ ni a fi rọ́pò rẹ̀ o. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí 3 ẹsẹ̀ 11 títí dé ẹsẹ̀ 20. Olùfẹ́, Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ gidigidi, ṣùgbọ́n tí o bá bẹ̀rẹ̀ sí ní ṣe àìgbọràn sí àwọn ìtọ́sọ́nà rẹ̀, ó ti gbé ara rẹ̀ lòdì sí ìfẹ́ Ọlọ́run nìyẹn o. Irú ẹni bẹ́ẹ̀ gbé ara rẹ̀ lòdì sí ìfẹ́ Ọlọ́run nìyẹn. Àwọn tí ó bá ṣe àìgbọràn nígbà gbogbo yóò padà gba ìfirọ́pò bí wọn kò bá ronúpìwàdà. Má ṣe dàbí wọn o. Tẹ̀lé àwọn ìlànà aládarí àti olùṣàkóso ìgbésí ayé rẹ. Ṣe ipa tìrẹ nínú ìwé àkọsílẹ̀ náà pẹ̀lú ìgbọràn. Ìwọ yóò sì rí ìrírí ògo rẹ ní gbogbo agbọ̀n ayé rẹ. Kókó àdúrà Olúwa Ọlọ́run, ìwọ ni aládarí àti olùṣàkóso ìgbésí ayé mi. Ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti gbọ́ràn sí
ìlàsílẹ̀ yín ní ìgbà gbogbo. Ìjà sọ pé bàbá mi ẹ̀yin ni olùṣàkóso ayé mi, fún mi ní oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí àṣẹ yín àti ìlàkalẹ̀ yín nínú ayé mi, kí n má ṣe yà sí ipa ti ara mi, ṣùgbọ́n kí n gbọ́ràn sí yín lẹ́nu. Ọlọ́run yóò ṣe fún wa ní oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí lẹ́nu ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣe Yorùbá. Ó dàbọ̀.